Lateef Adedimeji ó balẹ̀ bàgẹ́ sí ààfin Ọọ̀ni ti Ilé-Ifẹ̀ tó bó ti débẹ̀ ọ̀pọ̀lọpọ̀ nǹkan ló ṣẹlẹ̀ níbẹ̀ kódà ọ̀pọ̀ ọ̀rọ̀ báyìí òun ní Ọọ̀ni ni wọ́n sọ nípa àwọn ìbẹ́ta àti ìyá ìbẹ́ta o Toyin Abraham àti Bukky Wright ó tún ti di woro sí woro láàrin àwọn méjèèjì báyìí lélẹ́yìí tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn sì tún ń gbépò yẹnu lórí ayélujára lọ́wọ́lọ́wọ́ báyìí Adunni Ade ìyẹn ìràwọ̀ òṣèré wa òun náà látúrí tó bọ́ sórí ayélujára yìí tó wá ṣàfihàn ọmọ rẹ̀ èyí tó ṣẹ̀ bí léyìí tó wá dá wọ́lùkọlù sílẹ̀ láàrin àwọn ènìyàn àti àwọn olólùfẹ́ rẹ̀ lórí ayélujára Wasila Coded òun náà ti tún bọ́ síta báyìí o ó mà tún ti bí ọmọbìnrin mìíràn ẹgbọ́n ta ló wá ní ọmọ náà ṣé ọkọ rẹ̀ eléyìí tó ti ṣèpínyà pẹ̀lú ni àbí ẹlòmíì tó ẹ wá rọra bá mi wá nǹkan fìdílé tàbí kẹ́ fìdílé nǹkan láti jẹ̀gbádùn ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́ bí wọ́n ti máa mú wá fún yín lóní wẹlẹmu àti bó ti ń gbóná fẹlifẹli àti bó ṣe ń lọ nígboro ayé àwa ò ní jẹ́ kétí yín ó di sí i tó ṣàdédé la rí tí Wasila Coded lórí ìkànnì rẹ̀ la rí tó gbé síbẹ̀ ní ti oyún eléyìí tó ti yọ bọ́bọ́bọ́ dáadáa ló bá gbé síbẹ̀ ẹ sì mọ̀ pé bí wọ́n bá ti gbérú àwọn fọ́nrán báyìí sórí ayélujára èyí ni wípé onítọ̀hún ti bímọ tó òun náà ni a rí táwọn ènìyàn wá ń sọ oríṣiríṣi ọ̀rọ̀ tí wọ́n sì ń sọ oríṣiríṣi àríwísí lórí ọ̀rọ̀ náà délé tí àwọn fọ́tò èyí tó gbé jù sórí ayélujára ṣùgbọ́n nǹkan tó ṣe àwọn ènìyàn ní kàyéfì níbẹ̀ òun náà ni wípé níṣe ni ọ̀rọ̀ oyún ara rẹ̀ òun nìkan náà ló gbé sí orí ìkànnì rẹ̀ yìí tí kò sì gbé fọ́tò ọkọ rẹ̀ eléyìí tí gbogbo àwọn ènìyàn mọ̀ọ́mọ́ dáadáa tí kò gbé sí i tọ̀ ni àwọn ènìyàn bá bẹ̀rẹ̀ sí ní sọ ọ̀rọ̀ yìí lọ́tún lọ́sì iná bá ń gbèpò yẹnu pé ṣé iná ìsìsì èyí tó jó lákọ̀ọ́kọ́ ṣó ti tún jó lẹ́ẹ̀kejì ni àbí báwo tọ̀ ṣùgbọ́n níṣe ni àwa ó máa gbé yín débẹ̀ lẹ́sẹlẹ́sẹ àti bó ṣe ń lọ gangan ohun tó ṣẹlẹ̀ ni wípé ní ọdún 2023 òun lè rí tó ṣe ìgbéyàwó pẹ̀lú ẹlòmíràn lẹ́yìn ìgbà tó ti pé ọdún mẹ́wàá tí ó ti bí ọmọ rẹ̀ àkọ́kọ́ tí kò sì sí ní ọ̀dọ̀ ọkọ lílé tó jẹ́ wípé ọkọ rẹ̀ àkọ́kọ́ yìí kò gba ọmọ náà òun àti ọmọ yìí ni wọ́n jọ ń rún gbogbo ẹ̀ mọ́ tó sì ń ṣe àdágbé àdáfà lórí ọmọ náà ṣùgbọ́n ní ọdún 2023 ní a gbọ́ pé ó ṣe ìgbéyàwó pẹ̀lú ọkùnrin kan tó pàdé láàrin oṣù kan tí wọ́n mọra wọn òun náà ni wọ́n ṣe ìgbéyàwó eléyìí ó dá yánpọnyánrin sílẹ̀ lórí ayélujára nígbà náà láàrin àwọn olólùfẹ́ rẹ̀ wípé ẹni tí kò mọ̀ ju oṣù kan lọ báwo ló ṣe lè ṣe ìgbéyàwó pẹ̀lú rẹ̀ ṣùgbọ́n ó jọ bí ẹni wípé ẹni tí òǹgbẹ ìfẹ́ ti ń gbẹ látọjọ́ tó ti pẹ́ òun náà ni Wasila Coded òun ló jẹ́ kó tètè ṣe bí ó ti ṣe yẹn tó ọmọkùnrin yìí kì í tún wá ṣe wípé òun gan níyàwó àkọ́fẹ́ rẹ̀ ó ti ní ìyàwó méjì sílé tẹ́lẹ̀ lélẹ̀ tó sì jẹ́ wípé mùsùlùmí ni ọmọkùnrin yìí ọ̀kan lára àwọn ìyàwó rẹ̀ gan ẹlẹ́hàá tí kì í ṣíjú sílẹ̀ ni èkejì sì tún lélẹ́yìí gbogbo ara pátápátá ló máa ń bò ojú nìkan òun ni ẹ máa rí tó bẹ́ẹ̀ la ṣe wá rí tí Wasila Coded tí yóò gbé ọmọkùnrin yìí sórí ayélujára níbi tí wọ́n ti ń so mọ́ra wọn dandan eléyìí òun ni àwọn èèyàn rí tán ní kò yẹ kó máa ṣe bẹ́ẹ̀ pé bí iṣu ẹni bá ta níṣe ni a máa ń dọwọ́ bò ó jẹ wípé gbogbo eléyìí tó ń ṣe yìí níṣe ni àwọn ìyàwó tó wà nílé yóò bí ìgbà pé ó ń fi ńlá wọn lójú òun ni yóò ti rí lára wọn ṣùgbọ́n tọ̀ ní báyìí ó ti tún wá ṣẹlẹ̀ ìgbéyàwó yìí kò ju bí ọdún méjì lọ tí gbogbo rẹ̀ tó tún fi di lọ́tọ̀ọ̀tọ̀ tó fi di kólúkálukú ó yá máa dá ẹ̀kọ́ rẹ̀ pín tó kólúkálukú ṣọdẹ lọ́tọ̀ọ̀tọ̀ òun náà ni tó bí a ti wá rí ṣùgbọ́n kó tó di pé ìpínyà yìí wá ṣẹlẹ̀ ó dàbí ẹni pé oyún ti dúró sára Wasila Coded lélẹ̀ tí ó sì wá jẹ́ wípé ó ti bímọ báyìí tí ó sì wá já sí wípé ọkùnrin yìí kò gbà òun náà ni a ò fi rí kó gbé sí orí ayélujára látàrí wípé bóyá àwọn ènìyàn ń fún ní àwọn ìròyìn òfegè nípa Wasila Coded wípé bóyá ó tún nasẹ̀ síta síbòmíì sí ọ̀dọ̀ ẹlòmíì ní tọ́ ọ̀rọ̀ yìí òun náà la tún rí gbọ́ lórí ayélujára léyìí tó já sí wípé ohun tó ṣẹlẹ̀ ní ti ọkọ rẹ̀ àkọ́kọ́ òun náà ló ti tún ṣẹlẹ̀ ní ti ẹlẹ́ẹ̀kejì yìí o léyìí tí kò sì yẹ kó rí bẹ́ẹ̀ èyí ni ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ṣà ń gbépò yẹnu lórí ayélujára òun náà la ní káwa náà tún mú wá sétí ìgbọ́ yín ṣé ẹ sì mọ̀ pé bí tí ò bá ṣe bá ti ṣẹlẹ̀ bí ò bá ti ṣe ẹlòmíì ló ṣẹlẹ̀ sí wọn á máa rò pé àwọn gbọ́n ni bẹ́ẹ̀ la ṣe rí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn tí wọ́n ń fún ní oríṣiríṣi àmọ̀ràn wípé kò yẹ kó ṣe bẹ́ẹ̀ ṣe bí ẹni
tí ò tiẹ̀ mọ̀ tí ò mọ̀ ju oṣù kan péré lọ tí wọ́n wá ti sáré jọ ṣe ìgbéyàwó wọ́n tún wá ṣègbéyàwó ọ̀ǹtán níṣe ni ó ń gbé sórí ayélujára láwọn ẹlòmíì náà bá tún sọ wípé àwọn ò rò pé Wasila Coded ó jẹ́ irú èèyàn tó lè máa ṣe ṣìnà láti máa lọ síta fún ọkùnrin míì torí wípé kí ni pẹ̀lú gbogbo ohun tó ti là kọjá ohun tí ojú rẹ̀ ti rí kò yẹ kí ó tún lè jẹ́ bẹ́ẹ̀ pé àwọn ò gbàgbọ́ o tó èyí náà ni àwa náà tún rí lórí ayélujára ta ní ká mú wá sétí ìgbọ̀yín ẹ gbọ́ ohun tẹ́yìn náà bá rí sí ẹ rà bá wa fi sí abala àríwísí eléyìí tí àwọn olóyìnbó máa ń pè ní comment section kí ẹ bá wa fi èrò ọkàn yín síbẹ̀ ohun náà ni àníká mú wá fún yín tó bó ṣe ń lọ nígboro ayé ohun náà ni ẹ ti gbọ́ yẹn tó Adunni Ade ìyẹn òyìnbó ilẹ̀ adúláwọ̀ wa èyí tí gbogbo àwọn ènìyàn mọ̀ dáadáa bí ẹni mowó bí ojú òyìnbó lórí ṣùgbọ́n Yorùbá ẹnu rẹ̀ kódà ó dáńtọ́ pátápátá nítorí pé ọmọ Yorùbá náà ṣì ni òun náà ni a rí lórí ayélujára ló bá gbé fọ́tò kan síbẹ̀ wípé òun bí ọmọbìnrin ìyẹn ní ọdún méjì sẹ́yìn pé òun ò kàn gbé síta ni ẹ sì mọ àwọn ènìyàn lórí ayélujára bí wọ́n ti gbọ́ báyìí bẹ́ẹ̀ lolúkálukú bọ́ sí abala àríwísí ni wọ́n sì bẹ̀rẹ̀ sí ní sọ oríṣiríṣi àwọn èrò ọkàn wọn nípa rẹ̀ pé báwo ló ṣe ìgbà wo ló lóyún ìgbà wo ló bímọ tí ẹnikẹ́ni ò sì mọ̀ ṣùgbọ́n ń jẹ́ kó yé àwọn olólùfẹ́ rẹ̀ wípé níṣe ni àwọn ṣe làwọn bò má bẹ aṣọ tí ó yẹ pé àwọn ò tiẹ̀ fẹ́ jẹ́ kí ẹnikẹ́ni kó mọ̀ nípa rẹ̀ tó èyí náà la rí wípé báwo ló ṣe pa irú nǹkan báwọn mọ́ ohun tó jẹ́ gbajúmọ̀ tó báyìí ẹ ṣe sì mọ̀ pé ọ̀rọ̀ àwọn celebrity bí wọ́n bá sọ lásán yóò ti gba orí ayélujára bí wọ́n bá jẹun bí wọ́n bá ṣubú yóò ti gba orí ayélujára ohun náà ni àtúnrí gbọ́ lórí ayélujára tá a ní ká mú wá sétí gbọ̀yìn torí wípé kí ni orí eléyìí bò pátápátá tí kò sì sí ẹnikẹ́ni tó mọ̀ nípa rẹ̀ tó ló bá gbé sórí ayélujára nígbà náà ní àárín ìgbà tí ní nǹkan bí ọdún méjì sẹ́yìn ọ̀hún lóòótọ́ tá a bá sì wá wò mọ́ra wọn yóò fẹ́ rí bẹ́ẹ̀ náà torí pé Gistlover gbé sí orí ìkànnì rẹ̀ nígbà náà wípé Adunni Ade ó bí ọmọbìnrin ṣùgbọ́n àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ni wọ́n sọ pé irọ́ ni Gistlover ń pa pé kò jẹ́ bẹ́ẹ̀ pé tó bá rí bẹ́ẹ̀ ni pé àwọn ò bá ti gbọ́ ṣùgbọ́n eléyìí tí Gistlover gbé sórí ìkànnì rẹ̀ nígbà náà ó dà pé ó ti wá fẹ́ bọ́ sí òótọ́ báyìí nítorí wípé ó ní nǹkan gangan fúnra rẹ̀ ó ti bọ́ síta ó sì ti wá sọ wípé òun bí ọmọbìnrin ìyẹn ní ọdún méjì sẹ́yìn léyìí tí ó sì wá hàn gbangbangba sí àwọn ènìyàn pátápátá wípé òótọ́ báyìí òótọ́ pọ́nbélé òun ni nǹkan tí ó ṣẹlẹ̀ ṣùgbọ́n ọ̀rọ̀ kan tó tún wá fawọ́lùkọlù láàrin ọ̀rọ̀ rẹ̀ òun náà ni wípé ó ní òun bímọ ṣùgbọ́n òun ò dálé ẹnikẹ́ni rú tó ọ̀rọ̀ yìí ó wá dàbí pé ó fi fún Gistlover ní èsì ọ̀rọ̀ eléyìí tó ti sọ láti ọdún méjì sẹ́yìn òun ló fi dá lóhùn torí ìyẹn sọ wípé ilé mi wọ́n tún ti da ilé mi rú ìyẹn ni wípé ọkọ ọlọ́kọ òun ló bímọ fún ó wá ń fọ èsì wípé òun ò da ilé ẹnikẹ́ni rú o tó èyí náà ni àrígbọ́ tó ló bá sọ wípé àwọn èèyàn bá bẹ̀rẹ̀ sí ní yabo ìkànnì rẹ̀ ni wọ́n bá ní kò yẹ kí ó tún sọ báyẹn pé níṣe ni ó kàn yẹ kó kọ síbẹ̀ pé òun bímọ lọ́dún méjì sẹ́yìn káwọn èèyàn ó sì máa kí ikú oríire kò yẹ kó tún máa kó máa fa gbùrù kí gbùrù náà tó tún máa fa gbó òun náà ni àrígbọ́ tá a ní ká mú wá sétí ìgbọ́ ohun tẹ́yìn náà bá rí sí ẹ bá wa fi sí abala àríwísí ìyẹn tí àwọn olóyìnbó máa ń pè ní comment section tó ó ti tún wá di woro sí woro láàrin Toyin Abraham àti Bukkywright ìyẹn táwọn méjèèjì jọ jẹ́ tọmọ tìyá ìyẹn lágbo òṣèré tá a bá dé agbo òṣèré ẹ ó mọ̀ wípé goddaughter òun ni Toyin Abraham ló jẹ́ sí Bukkywright torí níṣe ni òun gan fúnra rẹ̀ ti bọ́ sórí ayélujára rí láti wá sọ wípé láì bá ṣe pé ọpẹ́lọpẹ́ Ọlọ́run àtọpẹ́lọpẹ́ Bukkywright òun ò lè tí ì wà ní ibi tó òun wà lónìí torí wípé òun ló fa òun wọ agbo òṣèré tó ní ìfẹ́ sí òun lọ́pọ̀lọpọ̀ tó sì tún nígbàgbọ́ nínú òun láti máa fún òun ní owó láti ṣeré láti gbé eré jáde àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àti láti kópa nínú eré tó eré kan tí Bukkywright wá ṣe ní nǹkan bíi ọdún mélòó kan sẹ́yìn tí wọ́n pè ní Ọmọ́tárá Johnson òun ló tún wá fẹ́ ṣe the return of Ọmọ́tárá Johnson báyìí ó ti wá ṣe yẹn náà jáde ló máa ń ṣe kọ́ńtẹ́ǹtì láti tẹ eré náà síwájú ló bá pe ọmọ rẹ̀ yìí wípé káwọn kúkú jọ ṣe kọ́ńtẹ́ǹtì níbẹ̀ ni ìyẹn ti ń bá wí o wípé kó máa gbọ́rọ̀ ohun tóun bá ti sọ fún pé kó ṣe òun náà ni kó máa ṣe bó ti ní ó lọ bóun bomi wá nìyẹn bá ní
níbo ni kó wọ́n gbomi sí, ó ní kó dà lé òun lórí. Toyin Abraham náà bá lo àǹfààní náà ló bá rọ omi lé mọ̀mọ́ lórí o. Bó ti rọ lé lórí ní àwọn ènìyàn bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ lórí ayélujára wípé kò yẹ kó ṣe bẹ́ẹ̀. Ó lóun tóun ti ń wá ọ̀nà tóun fi gbẹ̀san gbogbo bó ti máa ń pariwo mọ́ òun tẹ́lẹ̀. tó kí wá ṣe wípé lóòótọ́ náà ni gbogbo àwọn ọ̀rọ̀ yìí kọ́ńtẹ́ǹtì náà ni wọ́n fi gbogbo rẹ̀ ṣe ní eléyìí tí ó sì jẹ́ pé ayọ̀ àti ìdùnnú báyìí òun náà la fẹ́ láàrin àwọn òṣèré orí ìtàgé ilé wa. Ohun tẹ́yin náà bá rí sí ẹ bá wa fi sí abala àríwísí ìyẹn comment section. tó Lateef Adedimeji ìyẹn bàbá ìbẹ́ta ló bá balẹ̀ bàgẹ́ sí ààfin Ọọ̀ni ti Ilé Ifẹ̀. Bó ti débẹ̀ ló bẹ̀rẹ̀ sí ní kí bàbá ní ó bẹ̀rẹ̀ sí ní ba rúbúrúbú tó ń yíká ọ̀tún yíká òsì níwájú bàbá tí bàbá náà sì kí dáadáa. Ẹṣẹ́ sì mọ̀ wípé bá mi máa ń kàlejò mọ́ra. tó làwọn náà bá kí dáadáa. Wọ́n ní tó àwọn ọmọ àwọn wá ń kọ́ ìyẹn àwọn ìbẹ́ta àti ìyàwó rẹ̀. Ó ní òun ò kó wọn wá ní bàbá bá ní báwo ló ṣe máa fi àwọn ọmọ òun sílé tí wọ́n dẹ̀ wá ní kó àwọn ọmọ àti ìyàwó wá, pé kò yẹ kó rí bẹ́ẹ̀ rárá. Bẹ́ẹ̀ la ṣe rí tí Lateef Adedimeji tó ń tọrọ ìdáríjìn lọ́wọ́ Bàmí Ọọ̀ni ti Ilé Ifẹ̀. Ló bá bẹ̀rẹ̀ sí ní kí ní mẹ́sàn-án mẹ́wàá. Níyẹn náà tún tọwọ́ àwàdà bọ́. Ló bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ bíi ẹ̀mẹ́ka tí ó máa ń ṣe nínú eré tó fi máa ń ṣe content àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. tó ẹ wò wíríwíri ọ̀rọ̀ bọ́ ní ibi ààfin yìí torí ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ òun ni Bàmí sọ wípé ó kù ìtọ́jú àwọn ẹbí rẹ̀ yìí, tó sì tún sọ fún wípé kó tún máa tẹ̀síwájú láti máa tọ́jú wọn lọ́pọ̀lọpọ̀, tó sì ń kí ní mẹ́sàn-án mẹ́wàá. níbẹ̀ náà àwọn màmá wa Toyin Abraham àwọn náà gbẹ̀yìn ń bẹ̀, níṣe làwọn náà wà ń bẹ̀. Bí wọ́n ti débẹ̀ làwọn náà kúnlẹ̀ wọ̀ tí wọ́n sì kí Ọọ̀ni ti Ilé Ifẹ̀ dáadáa. Àti àwọn àgbààgbà tó wà níbẹ̀ ni wọ́n kúnlẹ̀ pátápátá tí wọ́n kí. Bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ yìí làwọn èèyàn tún rí lórí ayélujára. Wọ́n bá tún bọ́ sábàlá àríwísí pé Toyin Abraham pé kì í gbọ́rọ̀, pé níṣe ni yóò ṣáà máa kúnlẹ̀ káàkiri, pé ohun tó jẹ́ kí wọ́n máa rí fínà nù. Ó ní láéláé kò tiẹ̀ sí ibi tí òun bá ti rí ẹni tó dàgbà ju òun lọ pátápátá báyìí, níṣe lòun ó kúnlẹ̀ tí òun ó sì kí wọn dáadáa torí wípé ilé rẹ̀ báyìí òun náà ni wọ́n ti tán. A tún rí ọ̀pọ̀lọpọ̀ àwọn mìíràn náà níbẹ̀ tí àwọn náà wà ní ààfin. Ẹ gbọ́ ààfin dùn lọ́jọ́ tá à ń sọ yìí, gbọ́ngbọ́n kan sí i. Òun náà ni a rí gbọ́ lórí ayélujára ọjàre tá a ní ká mú wá sétí ìgbọ́ tiyín náà.